ọmọ òjòlú ọmọ adégbà aṣọ tẹ́tù bí òyìnbó Djeni àti ọmọ àbàyàmù ọmọ olúgbọ́n sáàkì ọmọ olólà tí ń kàtẹ́wọ́ ọmọ olólà tó mọ̀ kọ́ abẹ́ ọkọ làkọlójó àtẹ́lẹwọ́ labẹ́là àmọ́ ní ọkọ ọmọ à ń tẹ́tí ọmọ òòṣà ọjà ọmọ oníhun mẹ́rin àkúlẹ̀bọ ní pópó ajagun onílà àyàbọ̀bà gbọ́dọ̀ la máa bá jagun òtúlà lóòṣà òkè ìwọ lọmọ lágbà oyè mọ́kù ṣẹ̀kẹ́jà ló tó fi lé ọgbọ́n wá ọmọ olúgbọ́n eléèrè o àbí tí aṣọ bí aṣọ ṣọ̀ṣọ́ ọmọ ẹlòmíì alẹ́ lọ tó sì rélé àkùmọ́sọ̀ fred oto òfin wá sílẹ̀ òfin lọ tàláàrin nílẹ̀ yìí tí ó máa gbọ́ abẹ́rẹ́ ní fún wa tẹ́mi wa máa ń fò lọ máa lọ ná a ó wà ní ọ ọmọ akẹ́kọ̀ọ́ bí ìjà ọmọ ẹbẹ ní ẹkẹsẹ lẹ́nu èmọ́ ò ibi tó bá padà gba ayé rọ̀ sí àwọn ọlọ́gbọ́n ni ó lò ó èèyàn àkọ́kọ́ nínú Akinocho tó ya dókítà ta ló mọ̀wé tó ọ kò sí báyìí kọ́. Ọmọ ọba inú ọmọ inú bá ń kọ́lé Oníkòyí ìyá rẹ Oníkòyí màtèmàgbọ́ ọ̀ṣọ́ Ìkòyí ọmọ àgbà tí ò rí túká yábí olú ọmọ kúnyá payárin ọmọ kúnyá yàn bọ̀ tẹ̀lẹ́rù ìyá tó bí ẹ àmọ́dàká alàlá alábàlá bẹ́ẹ̀ la máa ń pè ikú rẹ fún ẹ lẹ́yìn síbí kò wò wá kó wà wọn wọ́n jẹ́ kíjà wà nínú ayé ni a mọ̀.